a ṣe fídíò a dẹ̀ mú Àjíà ìbọ́ta. Àjíà yìí dẹ̀ ń sọ pé ká lọ́ọ̀kì àfà wọ́n ti ń sọ láti inú ilé gan pé ká ṣí òun lẹ̀. Wọ́n lọ́ọ̀kì yàrá ẹnu ọ̀nà ta tó tọ̀ ìgbà ta tó wọnú sitting room inú bedroom tó máa já láti inú sitting room tó já sí wọn tún fi bẹ́ẹ̀ṣì kan di ọ́n kálukú náà lórí tó yẹ pé láì ṣe ẹran láì ṣe díẹ̀ báwo lèèyàn ṣe máa kéjì ìyàwó lé mọ́nú cage. Kò ń ṣe pé a fẹ́ blackmail àfà, kò ń ṣe pé a fẹ́ bá wọn lórúkọ jẹ́. Ẹ ń gbọ́nu fídíò yẹn bí Àjíà yẹn ṣe ń sọ̀rọ̀ fatafata, kò ń ṣe pé a fẹ́ bring èèyàn kan wálẹ̀. Ẹ káàsán lórí iṣu ọ̀rọ̀ àfà àti Àjíà, ọ̀rọ̀ àfà Tẹ̀blík pẹ̀lú Àjíà mo fẹ́ sọ̀rọ̀ lé lórí ní ọ̀sán yìí. Gẹ́gẹ́ bí security àwọn aráàlú wá pè wá pé iṣu kan wà èèyàn kan pariwo help látòjú window. Obìnrin ni Àjíà, wọ́n dẹ̀ ti rí láti bí ijọ́ mẹ́ta ti ṣe àwọn náà dẹ̀ ti ń observe pé àfà yìí ń jẹ́ kóbìnrin yìí bọ́ta. Adé nínú gbẹ̀rígbẹ̀ ti wáyé àtẹ̀lé wọn débẹ̀ gẹ́gẹ́ bọ́ yìí sọ ìgbà tá débẹ̀ àbá bẹ́ẹ̀ tó tọ́. Nígbà tá bá bẹ́ẹ̀ a ṣe fídíò a dẹ̀ mú Àjíà ìbọ́ta. Àjíà yìí dẹ̀ ń sọ pé ká lọ́ọ̀kì àfà wọ́n ti ń sọ láti inú ilé gan pé ká ṣí òun lẹ̀. Wọ́n lọ́ọ̀kì yàrá ẹnu ọ̀nà ta tó tọ̀ ìgbà ta tó wọnú sitting room inú bedroom tó máa já láti inú sitting room tó já sí wọn tún fi bẹ́ẹ̀ṣì kan di ọ́n kálukú náà lórí tó yẹ pé láì ṣe ẹran láì ṣe díẹ̀ báwo lèèyàn ṣe máa kéjì ìyàwó lé mọ́nú cage. Ọmọbìnrin dẹ̀ ṣe ń takò àfà pé ẹ mú ká pankop sí lọ́wọ́ ká mú ọlọ́pàá ká máa gbé wọn lọ sí police station. Mo believe pé Àjíà yìí bóyá ó ní issue kan ìdí kan àbí kejì lórí ẹ̀yà ara. Ó yẹ káfà wá sọ fún wa kó pé irú èmi ti lead wá sílẹ̀ pé ẹ má worry ẹ wá nǹkan tó ṣẹlẹ̀ ó ní nǹkan báyìí ni mo ṣe báyìí. Àfà yóò sọ̀rọ̀ àfà yìí kan sọ ká ní sùúrù ẹ jẹ́ kó ń pè ìyá ẹ̀ ká ní sùúrù. Àwọn ará àdúgbò ti tán àṣẹ sí nǹkan míì. Obìnrin tẹ̀lé mú iná Àjíà yìí náà tó wà nílé tó jẹ́ ìyàwó yìí ó ń pariwo ń takò yìí. Kò sí ẹni tó máa rí condition tí Àjíà yẹn wà tí a ní ṣeré nǹkan ta ṣe. Kò ń ṣe pé a fẹ́ blackmail àfà, kò ń ṣe pé a fẹ́ bá wọn lórúkọ jẹ́. Ẹ ń gbọ́nu fídíò yẹn bí Àjíà yẹn ṣe ń sọ̀rọ̀ fatafata, kò ń ṣe pé a fẹ́ bring èèyàn kan wálẹ̀. Èmi gan fún ara mi mùsùlùmí ni mí wọ́n sọ mí lórúkọ ẹ̀sìn tó bá wù mí mo lè ṣe but orúkọ tó sọ mí orúkọ mùsùlùmí ni. So kò ń ṣe pé mo wá láti máa bring àwọn àfà down àbí pastor àbá àwọn aláwo kan dá irọ́. Iṣẹ́ tàwa làwa ń ṣe. Iṣẹ́ tá à ń ṣe yìí ibi táfà ti ṣe mistake ó yẹ kí àfà ṣe kíni kí àfà kan ti sọ fún wa pé nǹkan báyìí. Ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ àfà kò yẹ kẹ́ treat irú nǹkan yìí lé ẹni tó bá ní irú issue báyìí hospital lọ máa ń gbé lọ. Hospital ni wọ́n ti ń treat irú issue báyìí tó yẹ kò yẹ kó bá yín gbélé. Pẹ̀lú gbogbo nǹkan tẹ́ sọ fún wa yìí tó bá di lóru tó bá change ẹ̀mọ́ yín lọ́wọ́ kí lẹ fẹ́ sọ ẹ̀mí ẹ̀yẹ fún ayé gan safe. Kò yẹ kí ìwé tó ní issue báyìí kẹ́ máa bá sùn kẹ́ máa bá jí. Ṣóyé so kọ́lọ̀ mú ṣàánú wa ṣó lọ́rọ̀ ẹ̀ dàbọ̀ rẹ̀ tó ń sin kìnìún láti kékeré. Tí kìnìún bá dàgbà tí ó tọ́wọ́ bá kẹ́ẹ̀fù kìnìún yẹn lè ṣe ṣùtà torí ìjọ tẹ́ bá pa kìnìún tí ó bá lóòrùn jẹjẹ. But ẹ̀yin lẹ́rí ẹ̀ẹ̀dẹ̀ sọ fún wa àwa iṣẹ́ tó ẹ̀ka ṣe láṣẹ bó nípa fẹ́ bìbà yín lórúkọ jẹ́ àbó tí o. So mo ṣe jẹ́ nìyẹn. Tó bá jẹ́ pé mo ṣe ẹ̀yin àfà tó bá dàbí ẹ̀ṣẹ̀ lójú ẹ má bínú. Tó bá jẹ́ pé mo ṣe àfà yìí kọ́ má bínú. Àjíà yìí ni mo lọ rescue. Tó bá jẹ́ pé mo ṣe Àjíà yìí náà tó bá jẹ́ pé lórí oore tí mo ṣe fún Àjíà yìí náà ẹ má bínú. Tó bá jẹ́ pé mo ṣe àwọn ará àdúgbò náà pẹ̀lú wọ́n yẹ pè mí ẹ má bínú. Bẹ́ẹ̀ mo ṣe ẹ má bínú yìí lórí iṣẹ́ tí mò ń ṣe kó má bàjẹ́ kí iṣẹ́ yìí máa nílọ síwájú. Ibi tí ń bá ṣe yìí dé kó má lọlẹ̀ rárá kó má tẹ̀síwájú sí nítorí pé oríire ò kí ń fẹ́ kéèyàn ṣe òun. Bẹ́ẹ̀ mo apologize nítorí iṣẹ́ yìí lè fẹ́ kó dúró kó má lọ síwájú sí. But táwa náà bá rí nǹkan àfi ọgbọ́n máa ṣe àárò dáadáa nítorí kọ́lọ́hun ṣàánú fún wa. So reason nìyẹn tí fi ṣe fídíò yìí jáde. A fẹ́ kí nǹkan yìí kó distract wa, a fẹ́ kó disturb iṣẹ́ wa nítorí a ti ṣe iṣẹ́ a lot a dẹ̀ continue ká yìí máa ṣe sí. Ọlọ́run á dẹ̀ máa fún wọn ṣe. Ẹ ṣé.